lọ ni yóò kun òmà gbogbo lẹ́nu èso ni yóò kun òmà gbogbo lẹ́nu gbogbo ẹ̀yin OPC tẹ́ pera yín OPC tẹ́ ń wá sórí messenger mi tẹ́ wá ń sọ̀rọ̀ pé mò ń bú bàbá Gani Adams mò ń sọ̀rọ̀ sí bàbá Gani Adams tẹ́ni ẹ fẹ́ kí n tún sọ̀rọ̀ mọ́ ẹ̀yin lẹ fẹ́ kí n sọ̀rọ̀ o pé ẹ tiẹ̀ sọ pé ẹ fẹ́ kí n tún sọ̀rọ̀ nípa bàbá Gani Adams yẹn gan-an ni màá ṣe wá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ l'OPC ṣe rí ni àwa gbójú ní ìgbà tí ayé bàbá Fáṣakí ń ṣe OPC èyí rádaràda kò ṣẹ̀yà kúra rẹ̀ síta kẹpẹ́ra rẹ̀ ní àjẹ́ ṣé ayé ìgbà táwọn bàbá wa Fáṣakí ń ṣe OPC ṣé òun lè bọ́ síta kó pera ẹ̀ lájẹ́ ni ayé ìgbà yẹn àwọn ìbàrìbá ni wọ́n ń ṣe ọlọ́dẹ láyé ìgbà yẹn àwọn OPC ló gba iṣẹ́ lọ́wọ́ ìbàrìbá èsì ọmọ kan bí dá èsì bó ṣe gbójúgbóyà tó kò lè wojú OPC ìgbà yẹn ni àwọn ní OPC àti àwọn ọlọ́pàá tọ́jọ máa ń ṣiṣẹ́ pọ̀ àwọn ọlọ́pàá gan tún máa ń bá òfin wọn ni tó bá ń bọ̀ gan níta mọ́ gbogbo mọ́tò tán bá lò báyìí wọ́n á ti ta aṣọ pupa sí ayé ìgbà yẹn ní Adó Èkìtì Ọmọ Èkìtì ní mẹ́yà mo mọ̀ dáadáa ní òun pàtàn fún mi orí àpáta ní state hospital níbi kan mi ń ṣe Gálílì ibẹ̀ ní mi ti ràn lọ́ọ̀yà ni olórí kété ran lùgbẹ́ nígbà kẹ́ni lólórí kété OPC kè lẹ́kìtì lùgbẹ́ ayé ìgbà yẹn life and direct ni wọ́n á ya ẹyin àwọn màmá yẹn máa ya ẹyin bẹ́ẹ̀ ayé wọ́n á yá láti dí síta ayé ìgbà yẹn kò sí bòròró kankan tó lè confront wọn ayé ìgbà yẹn kò sí anybody tó lè confront wọn kò sí olè yẹn wọ́n máa ń fi ìbọn báyìí omi ìbọn náà fi ń búra fúnra wọn kò sí sálárì ayé ìgbà yẹn ayé ìgbà OPC bàbá Fáṣakí kò sí bòròró kan tó lè sọ pé òun fẹ́ gbé ọmọ lọ even gan ọmọ onílù gan táǹgò mẹ́wàá aago mọ́kànlá aago méjìlá bá ti ń lù á máa wábi tá rọra dúró sí ní èsì bọ́mọ̀ ṣe gbójúgbòyà tó kà mára pamọ́ dijọ́ kejì ayé ìgbà yẹn kò sí nǹkan tó ń pè ní ìwà ìbàjẹ́ kò sí olè ṣáwa ni bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò jà fún ni kó tó di pé wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣàwa kọ́ náà jà fún ṣe báwọn àti bàbá Fáṣakí náà jọ ní clash nígbà yẹn àti mí kì í ṣọmọ kékeré ẹ̀yin lẹ jẹ́ kí n sọ̀rọ̀ o torí mi ò ní plan láti sọ̀rọ̀ mi ò dẹ̀ ní plan láti bú wọn ìgbà tó ń ja ìjà yẹn náà arrest wọn ta ló ọmọ wo ló gbójúgbóyà tó lè arrest OPC ńgbà yẹn ayé ìgbà yẹn wọ́n pòórá direct live ni ayé ìgbà yẹn ohun ọ̀rọ̀ báyìí wọ́n fi ń bára wọn jà kò sí bó ṣe sọ pé o ní oògùn tó àwọn OPC máa padà mú ẹni ìgbà yẹn náà làwọn Ìgbò sì ní ìsakàbà ní ayé ìgbà yẹn so ìkìyà ṣe fún mi pé mo sọ̀rọ̀ sí bàbá Gani Adams ṣé wọ́n fèèyàn joyè àwòdì kó má lè gbé adìyẹ ni àtìgbà tó ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ibo náà ti sọ wípé ogun ń jà nílẹ̀ Yorùbá tán ti lọ bá wa palẹ̀ ogun mọ́ tán ti ṣí wọn tìdítìdírí ẹ sọ fún wa àtìgbà tí ọlọ́kadà gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe OPC tán ti gba sálárì náà nílẹ̀ Yorùbá ti bàjẹ́ ìgbà táwọn náà ti bẹ̀rẹ̀ olórí OPC tán ti jẹ ààrẹ ní gbogbo ẹ ti dàrú tí ò ní ìtumọ̀ kankan mọ́ tẹ́lẹ̀ ta ló lè gbéná wojú ẹkùn OPC gbogbo àwọn kan tí bòròró ń ṣe wọ̀nyí tán wọlé èèyàn tán pààyàn tán gboko lóko ta ló tó bẹ̀ láyé ìgbà tí bàbá Fáṣakí ayé ìgbà yẹn àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn tó ti tó aláfẹ̀yìntì ni àwọn ọmọ OPC máa ń fẹ̀yìntì tán mọ̀ pé tá ń ṣe ìròkásílẹ̀ báyìí tán mọ̀ pé confam tí ń ṣe fake àwọn ayẹta confam àlùwò confam ọ̀rọ̀ ẹnu tó confam tí ń ṣe pé kéèyàn kàn máa fi ẹnu lásán pé nǹkan kan rádaràda sí ọ̀nà necessary báyìí adé ń sọ̀rọ̀ ó dẹ̀ ti ń da ẹlẹ́kejì tí bàbá Gani Adams ti ń hùwà yẹn táwọn àtọmọ Yorùbá kan bá ní pàṣẹ àwọn rédèrèdè rádaràda kan á jáde sí online wọn á máa sọ pé àwọn àjẹ́ wọn wá bẹ̀rẹ̀ èpè ayé ìgbà àti àwọn bàbá Fáṣakí ṣé irú ìyá onígbálẹ̀ tó mú gbálẹ̀ dání yìí ṣé ó lè confront àwọn obìnrin tó ń ṣe OPC láyé ìgbà yẹn ni wọ́n máa fi ṣe training mọ́jú ni wọ́n máa fi ṣe training mọ́jú ni tó bá ṣe àwọn obìnrin OPC lásán gan ni
àwọn kan ní àwọn bòròró bá wọn ò lè lọ scot free. Àwọn obìnrin yẹn gan máa mú wọn mọ́lẹ̀ ni. Kí láǹfààní oyè tá a jẹ gan? Ẹ sọ àǹfààní oyè tán fi wọ́n jẹ fún mi. Ẹ wá ń sọ pé ṣé mo fẹ́ gba èpè. Èèyàn tó ṣàdúrà tàdúrà ẹ̀ ò gbà, ṣé òun ló fẹ́ ṣẹ́ èpè fún mi tèpè ẹ̀ lè mọ́ mi ni? Téwúrẹ́ bá bẹjú wẹ̀yìn lọ̀rọ̀ mi á fèpè fẹ́lẹ́pè ni. Ẹ sí ẹ̀rù anybody rí kò bà mí rárá, mi ò bẹ̀rù anything. Ṣé o mọ ọmọ mi tán fi wẹ̀ mí ni? Mo mọ̀ọ́mọ̀ má fẹ́ dá orúkọ yín, ṣùgbọ́n ẹ̀yin lẹ jẹ́ kí n sọ̀rọ̀, ẹ̀yin lẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀, má dẹ̀ fún yín ní ọ̀rọ̀. Ṣebí àtìgbà tán ti fi bàbá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, tán ti sọ pé ẹ̀ ń gba sálárì náà ni gbogbo ẹ̀ ti wó mọ́lẹ̀, tẹ́ ẹ ti da OPC olóṣèlú, tẹ́ ẹ ti dààrẹ Ọ̀nà Kakanfò olóṣèlú náà ni kò ní ìtumọ̀ kankan mọ́. Ní ò ní ìtumọ̀ kankan mọ́. Ṣebí Kérúbù and Séráfù náà lọ. Téèyàn bá ṣẹ̀wọ̀n, wọn ò ṣe lọ tan kándù lé lórí. Ṣebí wọ́n sọ pé àwọn lọ Kàábà, ṣé Kàábà náà lọ àbí Mẹ̀dínà àbí Mẹ́kà? Téèyàn bá ṣẹ̀wọ̀n, wọn ò ṣe lọ pé àwọn àfáà tó mú wọn lọ sí Kàábà. Kí ló wá dé tó ń ba ìṣẹ̀ṣe jẹ́? Kí ló wá dé tó ṣe wọ́n gbé pè síta lórí Facebook, èpè tó ń fi lé àwọn bòróró lọ, èpè tó ń fi lé àwọn tó ń ba ayé àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ lọ? Ó wá jẹ́ àwọn ọmọ Yorùbá tán bá ti ń sọ ohun tó ló máa ń jẹ́ ọ̀tá wọn. Ẹ wá sórí péjì mi, ẹ wá ń sọ yánmayànmá, ẹ wá ń sọ rádaràda. Ẹ̀yin tìjú, ẹ̀yin gan ẹ̀jòkó kẹ́rò páyé ìgbà tí OPC ń jẹ́ OPC tó ń fi omi ìbọn tó ń fi búra fóníkálukú, ṣé ó rí bí eléyìí ni? A ní ká kúrò nídìí 419 ìdí gbájú ẹ̀, gbogbo ìkan tó ń gbélé wa lọ́wọ́ tó jẹ́ gbájú ẹ̀. Àwọn kan tún wá jáde, àwọn kan tún wá bẹ̀rẹ̀ sí ní ba ìṣẹ̀ṣe jẹ́. Àwọn èèyàn wá máa wò pé ṣé nǹkan tó sọ pé kán máa bọ̀ pé Jésù ọ̀ Muslim pé wọn ò dá lélẹ̀. Nǹkan tó yẹ pé ẹ̀ẹ́dẹ̀ lè lọ ṣe fáwọn bòròró kẹ́fi lé wọn dànù nílẹ̀ bàbá tiyín. Èmi ò gbèjà anybody, èmi ò side anybody, bẹ́ẹ̀ táwa bá rí òótọ́ dandan la máa sọ òótọ́ yẹn. Ọ̀rọ̀ náà dàgbé dànù, ẹ sọ ni yóò gbé èmi dànù. Ẹ̀dẹ̀ sọ ni yóò wí sí mi wípé mi mọ̀ sàn kè nínú mi síta, ó tọ̀rọ̀ ńlá bá rárá sọ. Báwo ló ṣe jẹ́, báwo ló ṣe rìn tó fi wá jẹ́ kó rí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo ẹ̀ tí wá dàrú tí ò ní ìtumọ̀ mọ́? Báwo ló ṣe rìn kan rìn kó yá dìgbà kan yá mú ọjọ́ ìyàwó dì náà tún yóò gbádìyẹ? Ẹjọ́ ẹ̀yin tẹ́ ń wá sórí messenger mi àti comment section mi tẹ́ wá ń sọ rubbish, ẹ béèrè lọ́wọ́ bàbá yín báwo ló ṣe rìn. Nǹkan bí 20 years ago ṣé bí eléyìí l'OPC ṣe rí ni? A mọ̀ tán, a mọ̀ bó OPC ṣe rí tẹ́lẹ̀, a mọ̀ dáadáa ní ìṣepọ̀ nìkan lóyòyò, a mọ̀ àpìtàn àsíá, a mọ̀ ìtumọ̀ OPC tẹ́lẹ̀. A mọ̀ ìtumọ̀ OPC, a dẹ̀ mọ̀ bí OPC ṣe jẹ́ tẹ́lẹ̀. Kí wá láǹfààní pé wọ́n ní àwọn ọmọ ogun tó ń fún ní sálárì tí ò nítumọ̀? Kán wá ṣàlàyé fún wa. Ó ní kó bá tún wá sórí comment section mi, yàrá bóyá òun yóò halẹ̀ orí burúkú kọ̀ọ̀kan mọ́ mi, àjọ afọ́kété rẹ̀ síta ni one by one, mí dẹ̀ bẹ̀rù ọ ní kọ̀ọ̀kan. Ṣé ń gbọ́?